ọmọọba gbadégẹṣin àti àwọn Oyomesi wọ́n ti fún gómìnà Seyi Makinde ní 30 ọjọ́ láti gba ọ̀pá àṣẹ padà lọ́wọ́ Ọ̀wáadé. Ẹ kú dédé àkókò yìí, ọ̀rọ̀ tó sì ń kó mokómorò wá lórí ọ̀rọ̀ oyè Aláàfin Ọ̀yọ́ ó mà ṣì wà nílẹ̀ tí ò sinmi rárá. Ẹ má gbàgbé, ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí bá ti máa fún yín láwọn ìròyìn ọ̀hún náà bó ti ń lọ. Àwọn afọbajẹ márààrún àti ẹni tí wọ́n fẹ́ kó gorí ìtẹ́ Aláàfin ọmọọba Lùkùmọ́nù Gbádégẹṣin ti fún gómìnà Seyi Makinde ní 30 ọjọ́ péré láti wọ́gi lé ìyànsípò Hakeem Ọ̀wáadé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Ọ̀rọ̀ náà ló jẹyọ nínú lẹ́tà kan tí wọ́n kọ sí gómìnà ọ̀hún lọ́jọ́ 14 oṣù kínní ọdún 2025 yìí. Agbẹjọ́rò wọn ìyún Kúnlé Ṣọbalójú tó jẹ́ kan lára àwọn agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló kọ lẹ́tà ọ̀hún náà lórúkọ Gbádégẹṣin. Wọ́n ní àwọn kò faramọ́ bí Mákindé ṣe gbé ọ̀pá àṣẹ fún Ọ̀wáadé ó sì gbọ́dọ̀ wọ́gi lé ìgbésẹ̀ náà láàrin 30 ọjọ́ sí ọjọ́ tí àwọn kọ lẹ́tà náà, bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò gba ilé ẹjọ́ lọ. Nínú lẹ́tà míì, àwọn afọbajẹ náà tún sọ̀rọ̀ wípé kí gómìnà Seyi Makinde kó dẹ́kun àti máa ba orúkọ wọn jẹ́ pẹ̀lú ẹ̀sùn pé àwọn gba rìbá láti yan Aláàfin, wípé kò rí bẹ́ẹ̀ àwọn ò jẹ́jẹ́ ìjẹkújẹ nítorí pé ẹni bá jẹ ìjẹkújẹ ní máa sọ ìsọkúsọ. Wọ́n ní ó ṣe ní láàánú pé gómìnà Seyi Makinde lè máa sọ ọ̀rọ̀ kòbákùngbé sí àwọn lórí afẹ́fẹ́, èyí tí kò yẹ ọ́fíìsì gómìnà nítorí pé ipò àgbà náà lòun náà wà ibi gẹrẹjẹ báyìí láti ń bá gbà. Lẹ́yìn náà ni wọ́n wá sọ síwájú pé kí Makinde kó ṣọ́ ara rẹ̀ kó má bàa ṣẹ̀ sí òfin ìbanilórúkọ jẹ́. Nínú lẹ́tà náà ni wọ́n sọ wípé àwọn fẹ́ jẹ́ kí gómìnà Seyi Makinde kó mọ̀ wípé ó lè jẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tí ò bá ṣe lásìkò rẹ̀ ní ọ́fíìsì rẹ̀, ó sì lè fojú ba ilé ẹjọ́ lẹ́yìn sáà lórí ohun tó ṣe ní ọ́fíìsì. Ó túmọ̀ sí pé àwọn afọbajẹ wọn tún ti ń dúnkokò mọ́ gómìnà Seyi Makinde wípé bó bá tiẹ̀ wà ní ọ́fíìsì tí wọn bá yìí lè gbé, bó bá kú lọ́fíìsì wọ́n lè fà á lọ sílé ẹjọ́ lẹ́yìn tó bá ti kúrò ní ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn afọbajẹ náà ní Báṣọ̀run ìlú Ọ̀yọ́, olóyè Yusufu Ayọ̀ọ́lá Lágúnná ìlú Ọ̀yọ́, olóyè Wakil Akíndélé Akínikú ìlú Ọ̀yọ́, olóyè Hamsat Yusufu, olóyè tó ń dúró fún Aṣípa Ọ̀yọ́ olóyè Wahab Oyètúnjí àti Alápinni ìlú Ọ̀yọ́, olóyè Gbádébọ̀ Mufutau. Tí ẹ kò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá ní Mákindé kéde ọmọọba Ọ̀wáadé tó ń fi orílẹ̀-èdè Canada ṣebùgbé gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ Aláàfin tuntun tó sì gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn ọjọ́ kan tí Ṣọbalójú ti kọ́kọ́ sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan nínú èyí tó ti kìlọ̀ fún Mákindé láti bọ̀wọ̀ fún ẹjọ́ tí wọ́n pè lórí ọ̀rọ̀ oyè Aláàfin. Gbádégẹṣin ló wá jáde ló sọ fún Mákindé nínú àtẹ̀jáde rẹ̀ náà pé kò gbọ́dọ̀ kéde ọmọoyè mìíràn yàtọ̀ sí Gbádégẹṣin tí àwọn afọbajẹ márùn-ún ọ̀hún tí wọ́n ti bọ̀wọ́ lù ṣáájú. Ẹ mọ̀ pé ìlèwá kò lè wá joyè bàbá rẹ̀, òun náà ní Gbádégẹṣin ọ̀hún náà ló fi ń hùwà ọmọkọ báyìí láti sọ̀rọ̀. Àmọ́ lásìkò tí Mákindé ń gbé ọ̀pá àṣẹ fún Ọ̀wáadé, ó ní àwọn kan gba rìbá láti kéde Gbádégẹṣin gẹ́gẹ́ bí ọmọoyè, èyí tí kò bá ojú mu. A sì lè sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó rí tì, a sì lè sọ pé bẹ́ẹ̀ náà ni ó rí ó sì gbogbo àwọn tó lọ́wọ́ nínú gbígba rìbá òun náà ni yóò fojú winá òfin. Tẹ́ ẹ bá sì gbàgbé pé ṣáájú láti kọ́kọ́ mú ìròyìn wá fún yín pé kò dín ní ọmọọba 9 láti ìdílé ọlọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti koro ojú sí ìyànsípò Aláàfin Ọ̀yọ́ tuntun yìí báyìí. Ọba Abímbọ́lá Ọ̀wáadé ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kínní ọdún 2025 ni wọ́n fi ẹ̀hónú wọn hàn nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta. Ọmọọba Ṣínà Àfọlábí ti ìdílé Adéìtàn ló fi àtẹ̀jáde náà síta lórúkọ àwọn ìdílé 9 yòókù. Àwọn ọmọọba 9 náà tí a mọ̀ sí Àtìbà 9 ṣàpèjúwe ìyànsípò Ọ̀wáadé bíi ohun tó tàbùkù bá àṣà
àti ìṣẹ̀ǹbáyé Ọ̀yọ́. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan gómìnà Seyi Makinde tó fi Aláàfin náà jẹ. Nínú àtẹ̀jáde àwọn Àtìbà mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún náà ni wọ́n ti ṣàlàyé pé ọ̀rọ̀ àwíṣẹ àgbáyé ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tó ń gbé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni gómìnà Makinde tẹ̀lé. Àwọn ọmọ ọba yìí sọ pé ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ló sọ fún gómìnà Makinde pé Ọ̀wádé ni Ifá mú bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Wọ́n fi kún un pé èyí ni gómìnà tẹ̀lé tó fi Ọ̀wádé jọba o. Bí wọ́n ṣe wí, ìyànsípò yìí tako àṣà àti ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ nìkan kọ́ ò, ṣùgbọ́n ó tún jẹ́ títẹ òfin lójú mọ́lẹ̀. Ipò Aláàfin Ọ̀yọ́ kì í ṣe ipò yẹpẹrẹ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n sọ pé àwọn Àtìbà mẹ́sẹ̀ẹ̀sán ti tako ìlànà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi yan ọmọọba Ọ̀wádé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ sípò. Wọ́n gbọ́dọ̀ dá a dúró kí wọ́n sì ṣe ohun tó yẹ láti yan Aláàfin tuntun. Bí gómìnà Makinde ṣe fi ọmọọba Ọ̀wádé jẹ́ ọ̀nà kan tó tàbùkù bá orí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n sọ pé àwọn Àtìbà mẹ́sẹ̀ẹ̀sán kò fẹ́. Wọ́n ní lóòótọ́ làwọn bọ̀wọ̀ fún ọ̀jọ̀gbọ́n Abímbọ́lá ó tó bi Ifá lérè, ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ kó àkóyawọ́ lójú gbogbo èèyàn kí wọ́n wá béèrè lọ́wọ́ Ifá lójúde Ògún nílùú Ọ̀yọ́ níbí. Wọ́n ní tá a bá wá fojú inú wò àwọn ọba kan tó jẹ́ kí wọ́n máa gbàṣẹ lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ wọn ní bọ̀wọ̀ fún Aláàfin Ọ̀yọ́ mọ́ o, nítorí wọ́n á máa rí i bí ẹni tí wọn kò yàn sípò lọ́nà tó yẹ. Àwọn ọmọ ọba Àtìbà mẹ́sẹ̀ẹ̀sán yìí ni wọ́n ti wá sọ pé ẹ má sọ ipò Ọ̀yọ́ Aláàfin ẹ má sọ di ipò yẹpẹrẹ mọ́ wa lọ́wọ́. Bákan náà ni gbogbo àwọn ọmọ ọba Àtìbà yìí ni wọ́n rọ gbogbo àwọn Ọ̀yọ́mèsì eléyìí tí Báṣọ̀run Yusuf Akíndé tó ń léwájú wọn pé ẹ̀yin gangan lábẹ́ o wípé ẹ rí i pé ẹ wá ìyanjú sí ojútùú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, nítorí pé ẹ̀yin gangan báyìí òun náà ni a mọ̀ sí aṣojú o. Yàtọ̀ sí ọmọọba Ṣínà Àfọlábí tí a mẹ́nubà lẹ́ẹ̀kan lára àwọn ọmọọba eléyìí tí wọ́n wà lórí ìlà fún ipò oyè Aláàfin Ọ̀yọ́ òun náà ni ọmọọba Rẹ̀mí Àṣìṣì, ọmọọba Lámọ́lá Ọlánìtẹ́, ọmọọba Àgbọ̀nyín Adélabú, ọmọọba Rájí Adéníran,